Babájídé ni sà. mo rí ẹ ojú òdùn mi dẹ̀ kìtì sápò nǹkan tó bá bá wa ni kó jẹ́ ń gbọ́. Ṣàdédé ni mo rí ìkan nínú àwọn ọmọọṣẹ́ yín láàárọ̀ sà, èyí obìnrin yẹn ló bá na lẹ́tà yìí sí mi. Ìgbà tí màá kà mo rí pé notice of quit ló wà ń bẹ̀. Quit notice. Mo dẹ̀ ti wá yín dé ọ́fíìsì yín mi ò bá yín. Ìkan nínú àwọn ọmọọṣẹ́ yín náà ló sọ pé ibà ilé wa ni mo fi trace yín dé ibà. Quit notice bó ṣe yẹ kó rí nìyẹn. Ìgbà tẹ́ bá jẹ owó létí ẹ̀ san ẹni tó ń dẹ̀ jogún lé fún ó lóun nílò owó kíní mi ó yàtọ̀ sí kíní gbogbo wa ni kò ń ṣe lè bàbá tiẹ̀ kó títí tèmi ibi tọ́lọ́kọ́bọ̀ tèmi rí gbà ń bẹ̀ tí mo náà fi ń ṣara ni dín má jẹ́ kán dínú ẹ̀ mọ́ mi. But sir, the other time yẹn mo ti bá yín sọ pé kẹ́ ẹ jọ kẹ́ ẹ fún wa ní àyè díẹ̀ sí sà. Dìgbà owó jàre o Mr. Jídé tí o bá mọ nǹkan tó dáa fún ẹ if you know what is good for you á dáa kó kó ẹrù ẹ kó jáde at exactly that 2 weeks tán fún ẹ if not tí bailiff bá fi lè wá tán wá kó ẹrù ẹ jáde fúnra wọn tó di nǹkan tó ń tì mọ́lé ọ̀ràn ẹ di méjì wàá wá owó gbogbo owó tó ti jẹ wàá san lẹ́yìn ìgbà yẹn wàá tún ṣẹ̀ṣẹ̀ wàá wá owó kẹrù mi má gbé kó tó kẹrù ẹ fún ẹ. Ẹ sà abẹ́ gbọ́ nǹkan tí mò ń tà sọ ni. ọ̀sẹ̀ mélòó ló fún ọ. Ọ̀sẹ̀ méjì náà ní kí n. ọ̀sẹ̀ méjì péré obey force then complain èmi á wá dá sí sọgbọ́n màá wá dá sí àwa mọ̀ bí mo ṣe jẹ́. Ẹ sà wọ́n ní kí n kó jáde ni. a ní kó obey force ẹ Jídé mi ò lè sí fún ọgbà bẹ́ẹ̀ obey force then complain obey force then complain. Ẹ bọ ìyàwó àtọmọ mi níbo ni kí n kó wọn lọ. kí ló béèrè wò rí lónà sí àwọn ọmọ àtìyàwó ọ̀n lálẹ́ wò bí ní tẹ́tẹ́lẹ̀ kéṣì nìkan ló tún kún wọn wá mo béèrè ẹ̀yin lè máa ń fa gbogbo téèyàn bá bẹ̀rẹ̀ sí ní ìbínú a ní kó obey force and then complain. Bàbá ẹjọ́ ń túrọ̀ Ọlọ́run ẹ̀yin náà ni ẹ̀yin nìkan ṣo náà ni mo rò pé bóyá mo tẹ̀ tún lè rí orí ọ̀fẹ́ látọ̀dọ̀ ẹjọ́ ẹ ṣàánú mi.